Aláròyé máa wí o. Àwọn èèyàn Ìdó Ọ̀ṣun yarí wọ́n l'Adeleke kò gbọdọ̀ gbé pápákọ̀ òfurufú kúrò nílùú náà nítorí bí gómìnà Adémọ́lá Adeleke ṣe fẹ́ gbé pápákọ̀ òfurufú tí ibùjókòó rẹ̀ wà nílùú Ìdó Ọ̀ṣun níjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun lọ sílùú Ẹdẹ. Àwọn ọmọ bíbí ìlú náà ti sọ pé ìgbésẹ̀ tó lè dá wàhálà sílẹ̀ láàrin ìlú méjèèjì ni. Wọ́n ní kí ló dé tó jẹ́ pé ohun kan ṣoṣo tí àwọn ń wò lójú láti ọdún 1936 tó ti wà níbẹ̀ ló tún wu gómìnà láti gbé kúrò lọ sílùú abínibí rẹ̀ lẹ́dẹ. Láìpẹ́ níjọba Ọ̀ṣun kéde pé wọn yóò ṣe ìfilọ́lẹ̀ ibùdó mìíràn fún pápákọ̀ òfurufú ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ 16 oṣù kejìlá ọdún yìí. Lára àwọn àlàkalẹ̀ ètò fún ayẹyẹ ọdún kejì ìṣèjọba gómìnà Adeleke náà fi ètò ọ̀hún sí. Wọ́n ní ibùdókọ̀ tí pápákọ̀ òfurufú náà wà báyìí nílùú Ìdó Ọ̀ṣun ti kéré jù látàrí bí àwọn kan ṣe kọ́lé síbẹ̀. Níwọ̀n ìgbà tó sì jẹ́ pé ìlú Ẹdẹ nìkan ni wọ́n ti rí ilẹ̀ tó tóbi, ìdí nìyẹn táwọn fi pinnu láti gbé lọ síbẹ̀. Ṣùgbọ́n níbi ìfẹ̀hónúhàn wọ́ọ́rọ́wọ́ táwọn èèyàn ìlú Ìdó Ọ̀ṣun ṣe, aṣojú wọn ẹni tó fìgbà kan jẹ́ ọmọlé ìgbìmọ̀ aṣòfin nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀nàrẹ́bù Abíọ́dún Awólọ́lá sọ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni àwáwí ìjọba ń wí. Ó ní tó bá sọ pé àwọn kan kọ́lé sórí pápákọ̀ òfurufú náà, iléèwé Adeleke University High School gan ló tóbi jù níbẹ̀. Ó ní kí ló dé tí wọn kò ṣe wó lulẹ̀. Awólọ́lá sọ síwájú sí pé kò sí èyíkéyìí nínú àwọn gómìnà tó ti jẹ lọ́ṣun tó ti gbé ìgbésẹ̀ láti gbé ibùdókọ̀ náà kúrò ní Ìdó Ọ̀ṣun lọ sí ìlú abínibí wọn. Ó ní látìgbà tí ọba àwọn Olúdó tìlú Ọ̀ṣun ọba Adérẹ̀mí Adédàpọ̀ ti wàjà ní àwọn Ẹdẹ tí ń wá gbogbo ọ̀nà láti lo gbogbo agbára ìjọba lé àwọn lórí tó sì ń fín àwọn níràn. Awólọ́lá ní bí wọ́n ṣe ń fi baálẹ̀ jẹ lórí ilẹ̀ tó jẹ́ tiwa, bẹ́ẹ̀ náà ni wọ́n ń dààmú àwọn àgbẹ̀ ìlú náà tí wọ́n wà nínú oko nípa títa ilẹ̀ wọn. Paríparí rẹ̀ ni wọ́n ṣe fẹ́ fi ẹni tí kò tọ́ jẹ ọba lé wa lórí lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn, eléyìí tí àwa kò gbà fún wọn. Gbogbo ìwà tó ń hù láti dá wàhálà sílẹ̀ làwa ò gbà láàyè, bẹ́ẹ̀ sì ni a kò ní gbà wọ́n láàyè láti gbé pápákọ̀ òfurufú tó ti wà nílùú kí wọ́n tó bí ọ̀pọ̀lọpọ̀ wọn yìí náà kúrò. Kí ló dé tíjọba fẹ́ sọ gbogbo nǹkan di tìlú Ẹdẹ nítorí pé gómìnà wá láti bẹ̀? Ọ̀pọ̀ iṣẹ́ ìdàgbàsókè tó yẹ kó wà káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti kó lọ sílùú Ẹdẹ. Owó tó tó bílíọ̀nù 5 náírà làwọn ìjọba tó ti kọjá lọ ti ná lórí ibùdókọ̀ yìí. Ìwà tí kò bójúmu rárá ni kí ìjọba Adeleke wá tún lọ bẹ̀rẹ̀ ibùdó tuntun nítorí pé wọn kò fẹ́ kó wà nílùú Ìdó Ọ̀ṣun. À ń ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti bá wa dá sí ọ̀rọ̀ náà kí wọ́n jẹ́ kí ìjọba Ọ̀ṣun mọ̀ pé owó ìdàgbàsókè gbogbo aráàlú ni wọ́n fi ránṣẹ́ sí Ọ̀ṣun, kì í ṣe fún àwọn ènìyàn ìlú Ẹdẹ nìkan. Kí àwọn mínísítà fún ọ̀rọ̀ ìrìnnà òfurufú àti iṣẹ́ òde Festus Keyamo àti David Umahi má ṣe wá síbi ìfilọ́lẹ̀ pápá òfurufú tuntun náà tíjọba Ọ̀ṣun fẹ́ ṣe lóṣù tó ń bọ̀, nítorí wíwá wọn yóò fi hàn pé àwọn náà faramọ́ ìwà nìkànjọpọ́n tí àwọn ìlú Ẹdẹ hù nípínlẹ̀ Ọ̀ṣun. Olùfẹ́ àlàáfíà ni wá nílùú Ọ̀ṣun, nítorí náà kíjọba bá fi pápákọ̀ òfurufú yìí sílẹ̀. A kò fẹ́ nǹkan tó lè hu irú wàhálà yìí fún ìlòbù jáde lágbègbè tiwa. Bẹ́ẹ̀ ni Awólọ́lá wí. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ́ yín.